ọwọ́ ọlọ́pàá ti tẹ Suleiman tó pa ìyàwó rẹ̀ nípínlẹ̀ Kebbi. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ti tẹ arákùnrin ẹni ọgbọ̀n ọdún kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sulaiman Mahmuda lórí ẹ̀sùn pé ó ṣekú pa ìyàwó rẹ̀ Umaima Maidamawa ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ìletò Bayawa níjọba ìbílẹ̀ Ogu nípínlẹ̀ náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi SP Bashir Usman ṣàlàyé lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní òwúrọ̀ ọjọ́ Ajé Monday tó kọjá ní dédé agogo 6:30. Usman ní ṣe ni Suleiman fi ẹ̀rù kọ́ gba ìyàwó rẹ̀ lórí eléyìí tó padà yọrí sí ikú. Lẹ́sẹ̀kẹsẹ̀ sì ni afurasí ọ̀hún fẹsẹ̀ fẹ́ kó tó di pé ọwọ́ ọlọ́pàá padà tẹ̀ látàrí ìwádìí tí wọ́n ṣe àti ìrànlọ́wọ́ àwọn olùgbé agbègbè náà. Usman sọ síwájú pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Umar Mohammed Adija ti pàṣẹ pé kí wọ́n gbé ẹjọ́ náà lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ìwà ọ̀daràn. Bákan náà ló tún rọ àwọn aráàlú láti jẹ́ ojúlàlá kan fi sọ̀rí kí wọ́n sì tètè máa fi ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn tó bá ṣẹlẹ̀ lágbègbè wọn tó àwọn ọlọ́pàá létí.